lọ gba bọ́dì ó ṣe gbogbo ló fi ṣẹ́bọ̀ lọ́wọ́ ẹ̀fọ́ mi ò sá tí kò sá ẹ̀gbà àbíkú lé mọ̀ sí ojúmọ́ àìsàn gbọ́dọ̀ gbèdè wá dá báyìí Odunlade ẹ̀yin ìyá mi ọ̀pá kí ọ̀nà kí aláàgùn dáná kan sọ̀bà ní amújẹmọ́kòrò ìbáyín lè ní o ẹ̀jẹ̀ bá yóò ṣe o. ẹ̀yin tó láyé ẹ̀bọ̀ èrè o gbogbo ẹ̀bẹ̀ nítorí ìfàgbèmí ni o nítorí ìrúkúrì tó ń rí láti wákàtí ọ̀lẹ́ ọkùnrin gbọ́dọ̀ rí mọ́ ẹ̀jẹ̀ bọ̀ yóò fẹ́ ẹ̀jẹ̀ bọ̀ yóò gbà bẹ́ẹ̀ ni wọ́n náà fi ṣe ti fa àfọ̀sẹ́bẹ̀ ìtọ̀rún mẹ́la gbogbo táwọn ilé ni kò tàṣẹ́ kó tàkùn lò sórí ẹ̀bọ̀ yìí kó rí bẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ o. ìfàgbèmí o wọ́n ní mọ́tò sẹ́po wọn ní jẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní mọ́tò sálà wọn ní jẹ́sẹ̀ wọ́n ní mọ́ fi kóra yẹ́bẹ́yẹ́bẹ́ nù tó fi nù tí wọ́n ní jẹ́sẹ̀ Fágbèmí o gbogbo oríkúrì rẹ̀ tó ń rí lójú ayé àti lójú ọ̀run láti wákàtí wọ̀nyí lọ tábà tí ń gbọ́ wẹ́ kálẹ̀ báyìí ò gbọ́dọ̀ rí mọ́ nígbà omi kíbi tó wà torí pé kí ni táyà bá fẹ́ ní Ṣàngó afẹ́kọ̀kẹ́ lára ni. ó yá èyí ìyá mi ò pọ̀kẹ́ ìlàkẹ́ alágbó lápá sọ̀lẹ̀ ẹgbàá o wọ́n ní ẹgbọ́tò àbò tó ṣe gẹ̀rẹ́gbẹ̀rẹ́ lọ́pọ̀jẹ̀jẹ̀ adé afọ́nù mílà bàtúntì kọ́ lọ́rùn mọ́ àlàyé wọn náà mílà wọ̀ yẹ wà àwọn tábẹ́jì kan bọ̀ wọ́n ní rọ́ọ̀lì àfọmọ́ yóò ṣe Fágbèmí o ọ̀tá kò ní yọ ṣe o gbogbo tó ń rí nílùkùrí láti wákàtí ọ̀rọ̀ òtún rí mọ́ orí mi ò ṣe bẹ́ẹ̀ o ẹ ṣeun ẹ̀yin ìyá mi o ẹ ṣe wo Fágbèmí o ó gbàdúrà o Fágbèmí o ó gbàdúrà òtún nílùkùrí mọ́ Fágbèmí o gbàdúrà. I don't want peace. I want problems always. wọ́n gbé nǹkan tí mo ní wọ́n jẹ dé o fast food fast food ni wíwá oúnjẹ gidi ni wíwá oúnjẹ gidi fast food this one is called fast food for people. ó dà pé ẹran ẹlẹ́dẹ̀ yìí wà ẹran ẹlẹ́dẹ̀. ó dà pé kẹtìrà yìí sì kẹtìrà we dey do kẹtìrà for our people. ọ̀hún kẹtìrà máa jẹ rè. I want problems always. ṣé pé kí ni tó tó wáyé ìtútù wẹ́wẹ́wẹ́ ìtútù wẹ́wẹ́wẹ́wẹ́.